ìṣẹ̀lẹ̀ tó ìṣẹ̀lẹ̀ sí wọn rí ṣẹlẹ̀ wọ́n wá di yẹpẹrẹ wọ́n mú wọn ní yẹpẹrẹ wọ́n mú wọn ní ìmú yẹpẹrẹ alágbára wá di ọ̀lẹ wọ́n dẹ́rùbà wọ́n jìnnìjì mo béèrè mo sọ fún wọn láàárọ̀ pé ṣé Israel yẹn ṣé Christian ni wọ́n ṣé ìlú tó dáa ni ṣé ìlú gidi ni ṣé ibi mímọ́ ni ibẹ̀ ń ṣe ibi mímọ́ ibi àlùṣetánì ni Israel nígbà tí ẹ ń pa ọmọ kéékèèké àwọn ọmọ nú ẹni tó lóyún ẹ blọọkì wọn ẹ fún wọn lóúnjẹ ìyà ń jẹ àwọn èèyàn ń kú wọ́n ti pààyàn púpọ̀ ẹgbẹ́ ẹ gbọ́ òótọ́ lè máa sọ fún yín Israel ìlú ṣètánì ni òun wò mí àwa ni àwọn omugọ ni wá apolú ni wọ́n wá ní ẹja lọ sí Jerusalem ẹ wá kóra yín jọ ẹ á lọ Jerusalem o kí má tẹ̀ débẹ̀ rí á lọ Jerusalem o ògbóná lọ ṣe ń bẹ̀ wọ́n kàn kówó èèyàn jẹ ní àyè rírí olóò Jerusalem ó ní òun wọ̀ọ̀run ó lè wọ̀ọ̀run gan ọmọ ìṣúná lèmi tó fi lọ Jerusalem ìwà burúkú ló máa tún kó bọ̀ òótọ́ mo sọ fún ẹ yẹn ok ìgbà tó ti ń gbòkò ní Mẹ́kà eléyìí tí mo tẹ̀ láre iṣẹ́ abẹ eṣiṣi mo rí Kàábà mo rí aáyán ní Kàábà omi ó gbé Kàábà lọ ó ní ìfẹ́ ṣe Muslim irú bẹ́ẹ̀ náà má ti yọ̀ wàásù bẹ́ẹ̀ tí eléyìí tó bá mi ni mò ń sọ yìí Jerusalem lè lọ ó lè ní àwọn ará Jerusalem àwa Nàìjíríà jáde ń lọ síbẹ̀ náà ó lè ní wá àwọn náà kiri kò sọ́lọ́ ní Jerusalem kò sọ́lọ́ ní Jerusalem ṣé ibi tẹ́ ti pààyàn wọ́n fi oúnjẹ wọ́n fi ṣọ́yàn wọ́n kọ́yàn lójú wọ́n jẹ́ ká lo oògùn wọ́n ní wọ́n sọ pé Jerusalem ibi mímọ́ ni ibi òkùnkùn ni àwọn àjẹ́ ló ń jọba bẹ̀ Nàìjíríà lọ Jerusalem lọ tèmi ẹ má jà mọ́ ẹ ní sùúrù ibẹ̀ yẹn wọ́n ń pè wọ́n ẹ má jà ọ̀gá wọn ni ó tí àwọn pabẹ̀rún ni bẹ̀tẹ̀ lè tún wá ṣẹlẹ̀ sí wọn ó mú jìjìjìlè bá wọn ẹ̀rù bà wọ́n ibi tó go òwòrí ogun bá wọ bẹ̀ defence system wọ́n fèèlì ọ̀pọ̀lọpọ̀ US ọba ti level bẹ̀ báyìí ẹ̀ bá ti di èkúrú tàbí bẹ̀rẹ̀ ń dá wàhálà ìsílẹ̀ Trump ni Nàìjíríà àgbáyé ṣe èèyàn dìbò fún ẹ̀yin tẹ́lẹ̀ lọ sílùú òyìnbó Trump náà lẹ́ẹ̀ máa bá kiri ó kú dàbẹ́ ẹ̀yìn kan ìgbà gbogbo àwọn tó wà ní òyìnbó náà níwèé ẹni wọn apátẹ́lẹ̀ nígbà pa wọ́n lórí Trump kó wàhálà bá wọn orí Nàìjíríà wàhálà ni mo ṣe wù ẹ́ àgbọ̀ ọ̀gbọ́ ibi tó wà lónìí wà lọ ibi tó wà ní lọ lónìí lọ èso máa rìn síbí Amẹ́ríkà wọn bí ẹja kórè anyhow tọ́ba akọ̀ ṣe ó yá Nàìjíríà àwọn ọmọ ṣubú yé ẹ bàtà bí bàtà wọn ní jẹ́ òpáyà sí ẹbá tí wọ́n ti ti báyìí wọ́n sọ ìṣúná mọ́tò ní pam aṣọ kan ló mú délé kí lẹ lọ́ọ́ ṣe l'Amẹ́ríkà nìkan ẹ má bínú mi ẹ má lọ o mi discourage yín o tó bá pé 45 kí ló ń ṣe l'Amẹ́ríkà kí ló wá kiri 45 wàá ṣe struggle ọmọ ti 18 good 20 good 15 good oṣù fẹ́ lọ ọ̀zù ayé bẹ̀ 25 Jerusalem is a scam Jerusalem kò ṣe bí tó yẹ káwọn èèyàn máa lọ kò sẹ́kọ̀ọ́ rẹ̀ ń bẹ̀ owó náà lọ ń gbà lọ́wọ́ yín tẹ bá wọ ibi tí Jésù kú sí àmọ́ bóyá ó kú síbẹ̀ àbí kò kú síbẹ̀ abẹ́rẹ́ kú ẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ kú ẹ̀ ń bẹ̀ bọ́ọ̀ níbi tó kú sí rèé àwọn náà bá kọ̀ a bá lọ síbẹ̀ a lọ máa jáyẹ̀pẹ̀ bẹ̀ a lọ máa lálẹ̀ bẹ̀ oh God èmi ò tún ṣe mọ́ Jerusalem ó tì eléyìí méjì rí i lórí pé kò sí kò ṣẹlẹ̀ mi mọ́ ilé òkùnkùn ní. mi ní kí nǹkan kan má ṣẹlẹ̀ mi ìṣe ẹnikẹ́ni má tiẹ̀ sọ ẹni tàbí mú mi gan wọ́n dẹ̀ lè ju bọ́ọ̀mù sí ní bá wà kò má tà kò sí different láàrin Jerusalem àti Boko Haram kò sí different láàrin wọn. Israel àti Boko Haram Nigeria no different bí ṣe sọ ẹni kò ṣe gbé jáde o mọ́ ẹ̀dí tiẹ̀ o. Sàmí. Àmín.
màmá ó ti rẹ̀ àbí ọ̀rọ̀ pé ó mọ ọkọ tí mò ń sọ yìí correcting ni. That is why tó bá mú Boko Haram Nigeria is going to be a nonsense, it's a waste, it's a corruption. When you give them amnesty, there should be no amnesty for Boko Haram. When you get them, kill them immediately. Confirm. Certificate. Ẹni tó mú èèyàn tó bẹ orí ẹ wá ní pé ẹ tún wá ń gbẹ́jọ́ lẹ́nu ẹ kí náà ẹjọ́ ọ̀nà ń gbé lẹ́nu wọn ó pa mí mo pa ẹ́ náà ni. So Tinubu giving amnesty to Boko Haram is corruption. Chief of Army Staff cancel amnesty for Boko Haram is not necessary. Jẹ́sàrí explain gidi kan bó ṣe fọ́nì ni o báwọn òyìnbó ìṣe kó wa lẹ́rú tó ni o imported ẹ̀sìn là ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì kì í ṣe ẹ̀sìn wa. Alright èèyàn ní pé plane crash wà plane ó crash ó ní pé òun tún belt òun dẹ̀ òun bẹ́ sílẹ̀ láti ẹnu plane yẹn ẹ jọ̀ọ́ mọ́tò ń lọ títì ká practice ẹ̀ ní o èmi disagree o ó ti ẹ lọ kọ́kọ́ pé mọ́tò yẹn ó ń sá lọ́ndì 80 kan ó ti ṣe ọlọ́gbàá 60 kó wá sílẹ̀ kó bẹ́lẹ̀ kí ló bá ṣẹlẹ̀ ẹ wá wo plane ẹ mọ̀ kó tó wo plane ọkọ̀ òfurufú kálẹ̀ pé báyìí ló jẹ́ ó dé báyìí ó fẹ́ lọ ẹni ẹ wá bẹ́lẹ̀ ó dìde ẹ náà ẹ gbọ́ mi ẹ jọmọ́ mi ó dìde ó ṣe ó rìn ó fojú bó báyìí ó wá rìn olójú òun ní gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ ṣe ṣẹlẹ̀ ó ní bí plane ẹ ṣe crash ojú òun ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe máa ṣe lójú ẹ ìṣẹ́jú mi ló ṣe ṣẹ́jú mi lò ẹ tí àwọn ìwé máa ń purọ́ fún wa wọ́n máa ń tàn wá jẹ nígbà tó rí pé ọ̀kọ̀là ni wá plane wọ́n mọ́mì bẹ́ẹ̀ láti bí sílẹ̀ ṣé wọ́n ti train ẹ̀ tó jẹ́ bí air force ni tó bá jẹ́ air force nìkan ó lọ́pọ̀ tó máa fi bọ́lẹ̀ ó wá fojú wú lásán orí ẹ̀ ò tí ì yí wọ́n dẹ̀ dìde ó dẹ̀ rìn mi ò rírú ẹ̀ rí o ẹ mọ̀ kọ́ ní ọgbọ́n tèmi ni o bóyá nígbà tí kíní yẹn tó ṣẹlẹ̀ irú kíní yẹn kọlù kó wá kú yí pé ẹ jẹ́ kí n yí àwọn ìbọn ló kọ́ Nàìjíríà ní jìbìtì o ó ní ẹ jẹ́ kí n yí pé àjọ wà nù plane yìí ni. ó wà coincidental. ó yí ni o pé òun wà nù plane yẹn kíní kan wá bà lójú ń bì àràbásọ lójú ènìyàn káwa ní pé plane ó ní òun bẹ́lẹ̀ nígbà tí mo tó pé èèyàn tó ń gúdugùdu èèyàn mi ò tẹ̀lé nígbà tí orí èèyàn tó escape níbì kan òun náà ẹlòmíì ò ní tẹ̀lé ni at least bí méjì mẹ́ta máa bẹ́lẹ̀